ọba tó ju ọba lọ afọpẹ́ fún àfihàn fún ògo ẹ̀ a ṣe assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh gbogbo mùsùlùmí tí wọ́n bẹ̀ ń bí yìí bẹ́ẹ̀ ni mo sọ pé kí orúkọ Jésù ìfẹ́ tí Ọlọ́run kó máa bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa àwa tá jẹ́ Kristẹni ogbó atọ́ àsúre ìwòrìwò fún àwa tá bá jẹ́ lẹ́sìn kan àbáláyé kò ṣẹbọ kò ṣe mùsùlùmí kò sì gbàgbọ́ kò sì gbà pé Ọlọ́run bá ń bẹ gbogbo tó bá ti gbàgbọ́ nú ẹ̀ kò máa múra dáa orúkọ tèmi jí padà Omoboriowo ayé kò tọ́ òun náà ni èmi ń jẹ́ lónìí a wà ní ìlú Dubai níbi tí prophet ológun lolúwa tí wọ́n ti wá bá wa lálejò eléyìí ni àkọ́kọ́ ìpàdé eléyìí tí a ó ṣe níbi tó jẹ́ Yorùbá Nation Youth eléyìí tí a ó ṣe ní ìlú Dubai ń bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló yẹ kó wà níbí lónìí ṣùgbọ́n látàrí wípé ọ̀pọ̀lọpọ̀ wọn wà ní ibi iṣẹ́ wọn lọ síbi iṣẹ́ ìdí nìyí tó fi jẹ́ wípé Yorùbá wọn ní ọ̀pọ̀lápẹ̀ díẹ̀ òun náà ni a ó rí lára àwa díẹ̀ tí a rí òun náà ni a wà níbí lónìí mo sì níwà pé ìdí tí a ṣe jókòó síbí lónìí òun náà ni bí ìdàgbàsókè bí ó ṣe bá ilẹ̀ Yorùbá torí pé ìlú tá a wà yìí àwọn náà gbìyànjú kí ìdàgbàsókè kó bá wọn làwa náà ṣe lè dúró sínú ẹ̀ tá a ṣe lè bá wọn gbéjọpọ̀ lónìí torí pé àwọn kan ni wọ́n ṣe wàhálà ìlú yìí ibi táwọn náà sì ti bẹ̀rẹ̀ òun náà rèé eléyìí táwa náà ń ṣe yìí mọ̀ pé ní agbára Ọlọ́run àwa náà á bá ibi tó dáa á bá ibi tó nítumọ̀ á bá ibi tó nírè láṣẹ Elédùmarè ọba a sì ní fọmọdé a ní fàyàdé a ní farawádé a ní fi ẹ̀mí ọkàn wa ní agbára Ọlọ́run orílẹ̀ tá à ń jà fún pé kí ilẹ̀ Yorùbá kó lè wá sí ìmúṣẹ kó lè bọ́ sí nítorí pé a mọ̀ tó fà á a sì mọ̀ tá a rí bẹ́ẹ̀ ni torí pé tá a bá wò lónìí ní tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè ọ̀hún ó kọjá àfẹnusọ kọjá àfaradà ó kọjá àti ẹnìkan lè imagine pé bó ṣe lè torí pé ọ̀pọ̀lọpọ̀ ìyàn àti ebi ló ń bá ọmọ káàárọ̀ òjìrè jà ló ń bá wa fínra nílẹ̀ bàbá wa ni ọ̀rọ̀ wa dàbí ẹni tó lọ́kọ́ tó ń fọwọ́ kómi ẹni tó ní aṣọ tó ń wọ àkísà ẹni tó lóúnjẹ ńlé tó wá ń sùn lébi ẹni tó ní èkán tó ń sùn lékàn òun náà lọ̀rọ̀ wa a rí pé níbi tá a bára wa lónìí bí a ò bá tètè pákítí mọ́ra pé kí ìran Yorùbá kó dá dúró ó ṣeéṣe kí àwọn àrọmọdọ́mọ wa kí àwọn náà tún wá padà ṣerú fáwọn olówó wọ̀nyí ibì kan náà ló sì ti bẹ̀rẹ̀ àwọn kan ni wọ́n gbìyànjú ẹ̀ àwọn kan ni wọ́n sacrifice ara wọn fún wọn àwọn kan ni wọ́n dìde tí wọ́n sọ wípé àníṣe kínní yìí ò tó gẹ eléyìí náà làwa náà ń ṣe yìí táwa náà ta dìde nílùú yìí torí pé tá a bá dìde ta ní kínní kò kàn wá yóò padà wá kàn wá níjọ́ kan tó sì kan ẹbí tó sì kan ará nígbà náà ṣùgbọ́n kán lè wí nípa tiwa pé àwa náà á gbìyànjú a ṣe wọn ta lè ṣe òun náà ni ìpàdé wa eléyìí tí a péjọpọ̀ ní òní adúpẹ́ fún àwọn èèyàn wa tí wọ́n wá adúpẹ́ pé a pè yín pé ẹ wá lórúkọ Jésù ẹ padà sílẹ̀ àtàlàfíà o lórúkọ Ànábì Muhammadu sallallahu alaihi wasallam wa náà padà sílẹ̀ àtàlàfíà ní lágbára Ọlọ́run àní sánkú àsìníyàn kú Ọlọ́run Elédùmarè yóò bá wa ṣe a sì fi àkókò yìí a fi ń kí ẹni tó jẹ́ president Yorùbá Youth in Diaspora prophet ológun lolúwa a mọ̀ pé ọ̀nà jíjìn ni wọ́n ti wá nígbà tí èèyàn tó lè fi odidi US sílẹ̀ pé òun bọ̀ ní UAE bẹ́ẹ̀ wọ́n tó ṣe ń lọ sí Qatar ọ̀nà wọn sì jìn ní agbára Ọlọ́run ní sínrin láṣẹ Elédùmarè ọkọ̀ ọba àdàbà kò ní sáyẹn lẹ́sẹ̀ lágbára Ọlọ́run bẹ́ẹ̀ bá ṣe ń lọ bẹ́ẹ̀ bá ṣe ń bọ̀ ní orúkọ alákòóbá láṣẹ Elédùmarè ọpẹ́ ni fún Olódùmarè lónìí nítorí pé òun nìkan ni ọba tó ṣàgbéjẹ́ òjèrè ọba tó ju ọba lọ ọba tí gbàgbára lọ́wọ́ ọba alágbára tí fún alágbára lágbára tí a fi ń pè é ní alágbára nínú àwọn alágbára tó tún gbé agbára fún àwọn tó ní agbára tó ní kí wọ́n tún lu agbára ọ̀hún lọ́nà tó wọ́n gbà fi máa pè wọ́n ní alágbára láṣẹ ń pè ní Ọlọ́run alágbára ọ̀hún yóò wà pẹ̀lú wa ń bí lónìí ẹ jẹ́ kí n dá ọ̀rẹ́ padà sọ́dọ̀ prophet ológun olúwa kan bá wa ṣèdè ètò ẹ ṣé púpọ̀. ẹ ṣé gan ni ẹ̀yin ìyá mi àti ẹ̀yin bàbá mi mo kí wa pé àkú ìjókòó mo kí wa pé àkú àtàárọ̀ mo kí wa lọ́mọdé bẹ́ẹ̀ ni mo kí wa ní àgbà mo gbàdúrà lórúkọ Ọlọ́run wípé gbogbo sí àkọ́kọ́ wájú àníyàn ẹ̀gbọ́n ayọ̀lẹ̀ sí dáadáa lágbára Ọlọ́run mo gbàdúrà wípé ọmọ ilé àti àgbà ọkùnrin àti obìnrin gbogbo wa yóò bá ní ilé tí à ń gbàdúrà láti ní lọ́gà fún yóò ṣojú ẹ̀mí gbogbo wa bẹ́ẹ̀ ni mo kí àwọn bàbá wa ní ilé. I'm talking in respect of our leader, the miracle of our time, bàbá wa Emeritus Professor Banji Akintoye. His name live long. Lágbára ṣe ìdùnnú rẹ̀ bàbá ẹ ó pẹ́ bí àwọn ẹni ṣàyò ṣe ń pẹ́ ọjọ́ yá sì dalẹ̀ gbogbo ìlàkàkà ilẹ̀ Yorùbá kò ní ṣe ẹ̀yìn ní agbára Ọlọ́run aṣojú yìí pẹ̀lú àṣẹ ti Èdùmàrè bẹ́ẹ̀ ni mo tún fi àkókò yìí mo fi kí our great leader also Dr. Chief Olóyè
Adéyẹmọ Ìgbòho Òòṣà. Òòṣà bàbá fún iṣẹ́ ribiribi tí bàbá yìí ti ń ṣe ní àárín wa láti ìgbà tí struggle tó ti bẹ̀rẹ̀. A kí wọn lọ́mọdé ẹ̀nà àsìkò wọn ní àgbà. A kí wọn pé bàbá olóyè níbikíbi tí ẹ bá wà ẹ̀mí ọlá yín kó pẹ́ o bí ẹ̀mí ó sì dùn. Àgbàládọ́ wípé gbogbo akitiyan yín nínú fún ìran yín ilẹ̀ bàbá yín ilẹ̀ Yorùbá kò ní já sí asán, kò ní já sí òfo pẹ̀lú àṣẹ Ọlọ́run. Àti gbogbo àwọn ìmáàmù wa pátápátá, bàbá wa chief imam nílọrin, àwọn tí wọn náà àkí wọn pé àwọn ọkùnrin ìgbìyànjú. Àkí àwọn tí ìṣẹ̀ṣe bàbá wa Ifáyẹmí Ẹlẹ́bùíbọn ní Òṣogbo àti àwọn àgbààgbà àti àwọn bàbá wa tó wà ní inú ìṣẹ̀ṣe pátápátá, àkí gbogbo wọn lọ́kọ̀ọ̀kan àti ní èjèèjì. Àkí àwọn ẹ̀sìn àbáláyé, àkí àwọn ẹ̀sìn ìgbàgbọ́, bẹ́ẹ̀ ni àsìkò kí àwọn ẹ̀sìn ti mùsùlùmí. Ìkànnì gbogbo wa a kí wọn pé wọn kú iṣẹ́, àsìkò àdúrà, àkú ọmọ ènìyàn, àkú ìfọmọ ènìyàn ṣe lágbára Ọlọ́run, lágbára ìṣe ìgbìmọ̀ rẹ̀. Yorùbá nation ilẹ̀ bàbá wa tá à ń nàgà fún, tá à ń gbìyànjú fún, Ọlọ́run á gbà fún wa. Gbogbo àwọn ẹ̀tọ́ wa ní orílẹ̀-èdè yìí Ọlọ́run á gbà fún wa. Nígbà tá a bá sì tún wá dé ilẹ̀ wa tá à ń pè ní ilẹ̀ Odùduwà, pẹ̀lú àṣẹ Ọlọ́run ẹnikẹ́ni lọ wọn ní fi ṣe àṣetì, wọn sì ní ẹnikẹ́ni ṣe àwátì láàrin gbogbo wa. Orílẹ̀-èdè United Arab Emirates la wà yìí tí wọ́n pè ní UAE ní àwà lọ́wọ́lọ́wọ́. Gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti mọ̀, orúkọ tèmi kò yí padà. Orúkọ tèmi ni Prophet Ayọ̀délé Ológunolúwa, the youth leader for Yoruba Nation Youth in all the diaspora. Gbogbo aládùn wípé gbogbo wa lọ́kọ̀ọ̀kan a ò ní fi ṣe àwátì. Níwájú mi gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, Erinla Katabu láti àwọn bàbá wa Omoboriowo Media ti mọ̀ pé àwọn náà ní Ọlọ́run fi ṣe àkóso Yorùbá nation ní orílẹ̀-èdè United Arab Emirates. Wọ́n dẹ̀ ṣe gudugudu méje àti yàyà mẹ́fà. Bákan náà ni our great prophet bàbá wa Prophet Ayọ̀délé Káyọ̀dé láti ibi báyìí. Bákan náà ni àwọn bàbá wa náà, bákan náà bàbá tí lórúkọ yìí sà. Bàbá West ní máa ń pè wọ́n. Ókè bàbá West mo ti rántí. Àwọn náà wà ní àárín wa, alájà wà láàárín wa. Bẹ́ẹ̀ ni alájà kejì náà ní àti ọ̀gá wa ẹnjìnìà Adétúlé. Àwọn náà wà ní báyìí. Wọ́n bí wa náà ní àwọn ní olórí. Bàbá wa Káyọ̀dé, Prophet Káyọ̀dé àti àwọn àǹtí mi àti àwọn bọ̀dá mi gbogbo wa la wà níbí báyìí. Wọ́n ní ọ̀pọ̀lápè bí bàbá ṣe sọ lẹ́ẹ̀kan, ṣùgbọ́n díẹ̀ ni a ó rí. Ẹ ṣé gan ni gbogbo àwọn tó darapọ̀ tó wà níbí báyìí for now. Ẹ ṣé aṣẹ́ ìtọ́jú àwọn èèyàn láti darapọ̀ mọ́ wa orílẹ̀-èdè United Arab Emirates la wà yìí. Ẹ ṣé gan ni, back to you sir. Ẹ ṣeun, adúpẹ́ lọ́wọ́ yín pé a pè yín bẹ́ẹ̀ sì jẹ́ wa. Yorùbá wọ́n ní yin ni ó náà ní kí ẹni kí ó lè ṣe míì. Olúwa Olódùmarè yóò wà pẹ̀lú gbogbo wa. Ìdí tí a ṣe pé ìpàdé yìí ó náà ni pé kò sí kékeré ìpàdé, bẹ́ẹ̀ ni kò sí síbi tí ọgbọ́n àti ìmọ̀ tàbí òye Olódùmarè tí ò ti lè sọ̀kalẹ̀. Inú ibi tá a wà yìí gbogbo wa la mọ̀ wípé ìlú tá a wà yìí ìlú tó kún fún wàrà àti fún oyin, ṣùgbọ́n tó ń sun kíkan fún ọmọ káàárọ̀ oòjíire mu ni, àfi tí a bá ní parọ́ fúnra wa lókù. Ìlú tó jẹ́ wípé a rí gẹ́gẹ́ bí alternative option láti lè sá kúrò níbi tí ìyà ti ń jẹ wá ńlẹ̀ Yorùbá ni, ṣùgbọ́n ibi gan fún alára ẹ̀ gan omi ìyà tó ń bẹ fún ìran Yorùbá. Ìyàtọ̀ bẹ̀ kan ni wípé kì í ṣe ìran Yorùbá nìkan ni wọ́n dá yàtọ̀, bí kì í ṣe wípé gbogbo aláwọ̀ dúdú pátápátá. Ṣùgbọ́n àwa tá a wá gbìyànjú láti sapá pé ká lè jẹ́ èèyàn, káwọn ẹbí wa ó lè ní ìfọ̀kànbalẹ̀, ká lè kúrò nílé, òun náà la tó ń fèsì àwọn ìṣòro kan léní tàbí léjì nínú ìlú yìí. Lélẹ̀ tá a bá sì wò dáadáa, ń táwa gan ní gan fún alára wa ńlẹ̀ Yorùbá, ó tó wá jẹ àjẹtó àti àjẹsẹ́kù, ó tó wá ná ànátó àti ànásẹ́kù. Ó dàbí ìgbà tí mo ń ka ìtàn àwọn ará Kogi ni, níbi tí Ọlọ́run ti fi ilẹ̀ tí ń pè ní agbára sí. Àwọn ní ọba kan tán pè ní Àtá Òbòní láyé ọjọ́ òun. Àtá Òbòní yìí òun náà ní ọba kan ṣoṣo tó yẹ pé tẹ́ bá dórí íńtánẹ́ẹ̀tì lónìí pé ọba wo ni ò gbà fún Queen Elizabeth láyé ní kòkòrúkọ wọn ò pé méjì. Òun náà nìkan náà ni òun ló fi agbọ́n
ló fi lékun Elizabeth jáde kónú meeting hall. Ṣùgbọ́n látàrí pé wọ́n rí agbára yìí lára ẹ̀, wọ́n rí agbára ẹ̀ lára ìran Yorùbá, ó ní ọba yìí ló gbẹ̀mí mì sí tó bínú para ẹ̀ sí nígbà tí wàhálà àwọn Fúlàní àti àpọn Elizabeth tó pọ̀. Ìtàn bẹ́ńlẹ̀ Yorùbá tó fi jẹ́ wáyé pé ọmọ akínni wá tá a gbọ́dọ̀ ṣojú, alágbára ni wá, a kì í ṣe ọmọ ọ̀lẹ, ọmọ iṣẹ́ ni wá. Ṣùgbọ́n níbi tí àjò bá ti wá sọ ní dọ̀lẹ, a gbìyànjú àti wo ọ̀nà míì tíyàn lè gbà. Gbogbo apáta la fẹ́ padà sílé, àfẹ́ tó bá ń tan rẹ̀ lókù, torí pé Yorùbá wọ́n ní àjò kò dàbí ilé. Ṣùgbọ́n tá a fi padà sílé gangan ni ò sí. Kí sì ni? Òun náà ni pé kò sí ní tá a lè fi padà sílé tó lè fi wá lọ́kàn balẹ̀ bí ibi ìṣe fi wá lọ́kàn balẹ̀. Security ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò sí ń bẹ̀, àti jẹ àti mu àti náà àti lò kò sí. A sì fẹ́ padà torí táwa gan ní lọ́wọ́ tá a gbé dání, a mọ̀ pé n tó wá jẹ nílùú yìí ò ní nǹkan kan, ṣùgbọ́n wọ́n ní adarí tó dáa. Ṣùgbọ́n láti lè ní adarí tó dáa nílẹ̀ Yorùbá, nílẹ̀ Kóòtù Òjìrè, òun náà ni tí gbogbo wa ń sọ pé tá a bá tó pín, tá a dá wà lọ́tọ̀, òun náà ni a fi ní adarí tó dáa. A sì wá wò pé àwọn tí àwọn ọ̀jẹ̀lú yìí, àwọn tí wọ́n ń lò jù, òun náà ni ọ̀dọ́. Nítorí pé tí ẹnu ọ̀dọ́ bá ti kò, wọn ò lè rí ọ̀dọ́ lò mọ́, ọ̀dọ́ ni wọ́n ń lò. Ìdí táwa náà ṣòkò kí táwa náà lè ṣe, ẹ jẹ́ káwa náà ká ti àtìta ká kó ẹ̀ṣọ́ lọ sílé. Tá a bá lè ti àti ilé kẹ̀ṣọ́ lóde, ká kú ti àti òde ká kó ẹ̀ṣọ́ yẹn padà sílé. Ká bẹ̀rẹ̀ sí ní bára wa sọ̀rọ̀ lé ní èjì ní kọ̀ọ̀kan láwọ̀ ọ̀dọ́ wípé ẹ jẹ́ ká fi wọn sùn wọn pọ̀. Tá a bá jẹ́ ọ̀kan nínú ìlú yìí, tá a bá ṣe ra wa lọ́kan nínú ìlú yìí, tí ìmọ̀ wa bá jẹ́ ọ̀kan lù, á lè mọ ara wa lọ́wọ́. Torí ọ̀nà tá a gbàrà ó pọ̀ lọ́pọ̀lọpọ̀. Látara wa gan, àwọn ní ìwà wa tí ò níṣẹ́, wa tá a níṣẹ́ òkè dá lóṣù o. Ọdọọdẹ dira mẹ́yìn tẹ́ bá níṣẹ́ kẹ́ máa dá o. Ká máa fi sọ́pọ̀tà àwọn tí ò bá níṣẹ́ o. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ àwọn náà padà wá ríṣẹ́ ibi tá àwọn náà sì rè wọn nígbàgbé orísun wọn. Torí pé gbogbo apáta ò ní la rí, kò sí ẹni tó mọ̀ la. Gbogbo tá a dẹ̀ ń ṣe lónìí yóò padà wá dìtàn tó bá dọ̀la, torí pé àwọn tá a bá ṣe fún nínú kó yẹ pé ibi tí wọ́n padà wá ti bára wọn lọ́la yóò ju ibi táwa ti wà lónìí lọ, ibi tí wọ́n ti padà wá bára wọn. Ṣùgbọ́n látara bẹ́ẹ̀ a lè sáré tàn ká sí wọn pé wá lágbájá àti iṣẹ́ olóore nínú ìjọ yìí, wọ́n náà tètè yà máa bọ̀ wá san àsandàpọ̀ àsanpadà. Àmọ́ tá a bá ní ẹgbẹ́, tá a bá ní ìjọ, tá a bá ní ibi táwa náà ti lè máa pàdé, báwo la ṣe fẹ́ tètè rọ́wọ́ yọ? Gbogbo àwọn tí wọ́n dẹ̀ jẹ́ àwọn yẹn wa tí wọ́n jẹ́ onílùú ìlú ni wọ́n ní ibi tí wọ́n ti ń pàdé. Àwọn India òṣìṣà tí wọ́n ń ṣe tí wọ́n fi ran wọn lọ́wọ́. Wọ́n ní India, àwọn Pakistan ní, ṣùgbọ́n kí ni ti Yorùbá? Ọ̀tẹ̀ òun náà ni. Ṣùgbọ́n látara bí kí ọ̀tẹ̀ yìí kó lè kúrò, àwa tá a jẹ́ ọ̀dọ́ la gbọ́dọ̀ gbìyànjú àti ṣe iṣẹ́ yẹn. Ààrẹ náà ládẹ̀ ń ṣe yìí, torí pé àwọn tí ò wá síbí lónìí, ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ni ò níwèé, ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ni ò tí ì mọ tó máa jẹ bó ti wulẹ̀, ṣùgbọ́n tá a mọ̀ pé àṣírí àṣàbò òun ó jẹun. So ìran Yorùbá wá ń face a lot of problem nínú ìlú yìí. Kì í dẹ̀ ṣe àwa gẹ́gẹ́ lẹ́ni tá a dá sọ̀rọ̀ sílẹ̀, àwọn tí wọ́n jọ pín wa pọ̀ mọ́ ni. Àwọn Yíbò ni wọ́n dá wàhálà yìí sí, wọ́n dá wàhálà yìí kalẹ̀ jù. Ṣùgbọ́n látara pé ibi tí olódodo bá, ibi tẹ́lẹ́ṣẹ̀ bá ti ń jìyà, olódodo náà máa bá wọn pín bẹ́ẹ̀. Ó ní ara ń táwa náà tá ń forí fá lónìí. Ṣùgbọ́n la ṣe ní pé táwọn ọ̀dọ́ tá a bá panupọ̀, tá a sọ wípé Yorùbá nation la fẹ́, a lè yọ èkó kúrò nínú àlìkámà. Òun kálukú sì lè mọ̀ pé ààyè tèmi rèé, ààyè tòun rèé. Ọdún tá ń jà fún yìí kì í ṣe tó jẹ́ pé àbí ọbẹ̀ àgbà lónìí tàbí àgbà lọ́la. Ṣùgbọ́n ọ̀rọ̀ kan ni wípé bẹ́ẹ̀ni gan sọ, ó ní ilẹ̀kùn tẹ́ bá ti ń kàn tẹ́ ẹ̀ bá ti dáwọ́ kíkan ẹ̀, ó ní tó bá pẹ́ títí, ó ní èmi yóò sí. Ọlọ́run gan sọ, ó ní ẹ pè mí, èmi yóò dáhùn. Ó ní ẹ béèrè, màá fi fún yín. Ó ní ẹ kanlẹ̀kùn, èmi yóò sì ṣí fún yín. So látara ẹ̀, òun náà ni tá a péjọpọ̀ lónìí. Mo sì mọ̀ pé lágbára Ọlọ́run, lágbára Olódùmarè, lágbára ọba tó ṣẹ̀dá ẹnìkọ̀ọ̀kan wa, ilẹ̀kùn àánú, ilẹ̀kùn àṣeyọrí, ilẹ̀kùn àrísìkí, ilẹ̀kùn tí fúnni ní ọrọ̀ àti ìfọ̀kànbalẹ̀ yóò sì fún gbogbo ọmọ Kóòtù Òjìrè nínú ìlú yìí àti níbikíbi tẹ́nì ọkàn wa bá wà. Ẹ ṣé púpọ̀. Màá fẹ́ jẹ́ kí àwọn èèyàn wa náà tán wà ń bì, kálukú náà ní ọ̀rọ̀ méjì mẹ́ta tí wọ́n fẹ́ sọ. Bọ̀ kó tó di pé a máa gbà wọn láti ẹ̀jẹ̀ ká kọ́ national anthem wa náà. Lẹ́wà orílẹ̀-èdè wa ká gbéga, ká gbéga, ká gbéga fáyé rí. Ìgbàgbọ́ wa ni pé bá ti bẹ̀rù làbọ̀ mọ́. Ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́, ká jọlá. Ìṣọ̀kan àtòmìnira
ní kẹjẹ́ ká máa lépa tẹ̀síwájú ọ̀pọ̀ ire àtòhun tó dára ọmọ Oòduà dìde bọ́ sípò ẹ̀tọ́ rẹ ìwọ ni ìmọ́lẹ̀ ògbó adúláwọ̀. Èmi àti yín ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Ẹ ṣeun púpọ̀, ẹ ṣe gan ni, ẹ ṣe àdúpẹ́, ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣe àdúpẹ́. Ẹ jẹ́ ká fi, torí gbogbo wa náà ni a ní àǹfààní láti béèrè gẹ́gẹ́ bí ìgbà tí mo ń sọ nípa ọ̀rọ̀ ẹgbẹ́ tí a dá kalẹ̀ yìí. A dá kalẹ̀ látara wípé bóyá ká exhort ẹnikẹ́ni, ṣùgbọ́n a dá kalẹ̀ pé a fẹ́ kí oore kó jáde ńbẹ̀, a sì ń retí oore níbẹ̀, a sì mọ̀ pé oore yóò jáde níbẹ̀, ṣùgbọ́n ó wá lè má ṣe ohun tí ó yá ní kíákíá, torí gẹ́gẹ́ bí orúkọ àwọn tí mo sọ pé a ní àǹfààní wípé a fẹ́ fi kíní ìran wa lọ́wọ́ náà ni, torí ẹni tá a bá ràn lọ́wọ́ tó náà tó bá rí àtijọ́ àtìmú tó rọ́wọ́ bù lápò, ẹ lè sọ pé kó mú iye kan bá wa tí ó filẹ̀ pé ẹgbẹ́ tí wọ́n ń ṣe yìí mo rówó ń bẹ̀ ẹ̀ka ìjẹ́ kébì náà fi iye báyìí sílẹ̀, ṣùgbọ́n ẹni tí ò bá sí lọ́wọ́ ẹ̀ kò sí bó ṣe fẹ́ fi sílẹ̀. So ẹgbẹ́ tá a pè ní Yorùbá Nation Youth in Diaspora ti UAE, àwọn ètò kan mọ̀ tẹ̀síwájú tá a mọ̀ fi ràn wá lọ́wọ́, àti pé eléyìí tá a ṣe lónìí á padà wá lò láìpẹ́ láì jìnnà tí ó sì lè ṣe àǹfààní fún gbogbo wa nínú kádàrá Ọlọ́run tọ́lọ́run bá kádàrá bá ṣe plan ẹ̀, kó jẹ́ wípé bóyá next conference tá a bá fẹ́ ṣe ó lè mọ́ ṣèlú yìí tí yóò sì ṣe àǹfààní gbogbo wa láti pé ká láǹfààní láti lọ. À ń gbìyànjú ẹ̀, a sì ń ṣiṣẹ́ tọ́ kọ́lọ́run Elédùmarè kó jẹ́ kó ṣeé ṣe, kó jẹ́ kó rí bẹ́ẹ̀ bá ṣe fẹ́, tó kàn jẹ́ pé ẹnu tá a kàn nídìí náà ni pé ǹjẹ́ ní ìṣe mọ̀ rí àmọ̀ wọn rí, ẹ jẹ́ kí wọ́n lọ conference ni wọ́n lọ fún. So gbogbo nǹkan lálàkalẹ̀ torí pé n tí a ṣe tájẹ́tì àwọn ìlú méjì, a tájẹ́tì UAE, a lè tájẹ́tì Qatar, torí bí prophet wa ní ọ̀tá àwọn ò lè gbà kó wà ní UAE kó wá sí ìlú yìí, torí pé ẹ bá lo ọdún kan, ẹ bá lo 20 years nílùú yìí, ẹ lè rí ìwé wọn gbà. Àmọ́ tó bá jọ́dọ̀ òkè òkun ni, kódà ẹ bá ti lọ́dún 10 péré ẹ dọmọ nílùú. Àǹfààní tó dẹ̀ wà láàárín àwa àti àwọn tó wà nílé òun náà ni passport yìí o. Àwọn tó wà nílé ní ìṣòro jù wá lọ, ṣùgbọ́n àǹfààní tiwa tá a lè rí ni pé nígbà tí mo ní citizen ìlú kan lọ́wọ́, ẹ lè travel, mo lè jẹ́ làkàn pé tọ̀ Canada mo ti fẹ́ lọ jẹyán, mo lè jẹ́ làkàn pé tọ̀ America mo ti fẹ́ lọ jẹun, nígbà tó jẹ́ pé mo ní pálí tó lè gbé mi ìrìn àjò yẹn lọ́wọ́. Ṣùgbọ́n àwọn tó wà nílé òní, pálí náà ni àǹfààní táwa tá travel tàbí jù wọ́n lọ. Àmọ́ tá a bá wá dé pálí, tá a bá wá padà sílé, kọ́lọ́run kó ṣàánú fún abẹ́ni tí ó wá lọ́wọ́ òfin, nítorí pé táàmù fi jù wọ́n lọ pé òun náà ní pálí. So gbogbo ìgbìyànjú ni pé gbogbo wa kọ́lọ́run sì jẹ́ ká rí gbà tí ìṣe ní ìlú yìí, torí pé a gbìyànjú ni. So ó jẹ́ ara major objective tí a ṣe dá ẹgbẹ́ yìí sílẹ̀, torí a rò ó, torí àwọn ló wà níwájú wa, kì í ṣe àwọn nìkan, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn míì náà wà tó yẹ pé wọn lè darapọ̀ mọ́ wa tẹ́pọ̀nà tí wọ́n náà jíbi tí wọ́n yìí, tó yẹ pé àtijọ́ máa ń jọ ṣe ìpàdé tí mo dẹ̀ jẹ́ kó yé wọn pé ohun tí a ń fèsì ní UAE ó kọjá tí èèyàn kan lè sọ pé bóyá èèyàn lè sọ bóyá ìlónìí gan àwọn tá a rí adúpẹ́ gan kí máa ti adúpẹ́ wà ní rérò bó sọ fún wọn bóyá àwọn yóò ní fẹ́ wà, ṣùgbọ́n adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. So a ní àǹfààní eléyìí tá a là kalẹ̀ tó dẹ̀ tó adẹ̀tún ní àwọn empowerment kan tá a là sílẹ̀ lágbọ́ Ọlọ́run, and then pẹ̀lú ètò yìí adẹ̀tún ní Omoboriowo Foundation láti lè fi assist náà, ìyẹn náà à ń ṣe processing CACL lọ́wọ́ tó jẹ́ tèmi, tí wọ́n bá ti approve ẹ̀ á lò ó láti lè fi ran àwọn tó bá yẹ ká ràn lọ́wọ́ tá a rí pé wọ́n nílò ràn lọ́wọ́, á sì lè ké gbàjarè sáwọn tó bá wà ń ta náà tí wọ́n á lè ràn wá lọ́wọ́ pé nǹkan báyìí ni àwọn èèyàn wa ò ní wọn kojú. Mo sọ pé lágbára Ọlọ́run yóò ràn wá lọ́wọ́, Ọlọ́run yóò sì gbàdúrà wa. So tí n bá wá rí ẹnikẹ́ni tó ní gbólóhùn kan láti sọ, ẹ ṣe púpọ̀. Mo kí ẹ̀yin ìyá wa àti ẹ̀yin bàbá wa lẹ́ẹ̀kan sí. Ká tó máa tẹ̀síwájú, àárọ̀ alájà wa ó fún wa ní àdúrà ṣókí ká fi Ọlọ́run ká fi dáàbò bò before we go to our speech. Ẹ̀yin.
gbogbo àwa tá à níwèé kọ́lọ́run kó lànà fún wa ká mọ̀ kó sọ́wọ́ CID má jẹ́ ká lọlé bí ò ṣe wù wá. Yorùbá nínú orúyè yìí jẹ́ káwa náà rí tiwa ṣe báwọn other country tó kù mọ́ ṣe rí tiwọn ṣe ni káwa náà báyìí ká rí tiwa ṣe nínú ìlú yìí. ọlá yanabi ọlá lukran ọlá kaaba ọlá ibẹ̀jẹ̀bẹ̀ ọlá wàláhùlà wàláhùwàtà ńlá bílá ẹlẹ́dẹ́ ẹlẹ́ àzẹ́ ọlá bisimilayi iná àti iná bisimilayi rahman rahim iná àti iná kàlẹ́kùn sara fọ́sálẹ̀ rẹ̀bíkà wàlẹ́ iná sálẹ̀ àkàwùlànà sọlú alánàbẹ̀rẹ̀ karim. Thank you so much. Why I will just give I will just give a little speech and a briefing for us to know the importance of the youth and what we stand for. Dear youth, I greet you all in the vibrant spirit of the unity and the progress that binding us as the Yoruba youth across the globe. Today, as we gather in the meeting today, I stand before you as a representative, a fellow dreamer, and the advocate of our collective future, youth. The Yoruba nation, woven and the rich history, cultural, and the intellect, has always been a beacon of the potential. Our ancestors and they came out of the legacy which is strong and with all the deepest of their wisdom. Today, it falls upon us, the youth everywhere across the diaspora, to grasp and the pattern of the spirit and towards the vision set out in nation. We are being given a representative, a sacred trust to support our nation in achieving its goal. We must stand shoulder and to shoulder and undivided, unwavering in our commitment to each other and to the legacy that we are binding us together. This legacy is not a Prophet Ologunoluwa legacy, our representative. It is the area responsibilities that lies on everyone's wearing and the shoulder. Our vision for the Yoruba nation youth and for the Yoruba nation in all the globe is not just about the clapping, finding their stage, and it is about the showcasing innovation, leadership, and an indomitable spirit that reveals to bow to adversity. Our nation goals are ties to the ununified of our people, the strength of our youth, both at home and in the diaspora. In the UAE, a land where the desert blooms, we find the reflections of the world we stand achieve, and through all the unity and belief in the one another's strength. We should be an example that others emulate, and not an example that people tarnish. Let us take an inspiration from this place, showing the world the mightiness of the unity and purpose as a Yoruba. To achieve this, we must believe in the powers of the collective strength. Each one of us carries a unique talent, a speak, and that cannot amplify the path of the progress. We must trust the each and others, rely on each other, and above all, we must push each other to reach higher and the previousness on magnitudes. The Yorubas echoes and teach us the values of the Omoboriowo,
the virtues of being a responsibilities and responsible, respectful, and ambitious. It is this echo that must guide us as we build a diaspora network and a supporter and every Yoruba youth. Together, let us create avenue for professional growth, cultural exchange, and academic excellence, not go against one and another. We will face challenges, yes. We will encounter doubt and trance, but we must remember that these are the both and the stepping stone on the path of the greatness. Let our dialogue always be constructive, our criticism always be kind, and our action always be guided towards the lifting one another up. I urge you to reach within the highest your potential, your passion, and your expertise. Whatever you and the student and the entrepreneur and the artist or and the academic, remember that you are the architect of the Yoruba nation future. And with every action you take, you are building a bridge between our aspirations and the realities. Also, I took out all of you, and I see more that you just failed, and I see the vibrant future of the Yoruba nation. I see innovations and thinkers, leaders, and the convergence of the Yoruba youth in the UAE. But the genesis of this movement that will echo through all the generations. In closing, let us renew our commitment to each other, to our nation, and to the unwavering spirit that divides us. Let all our action reflect out of unity. Let our success be shared, our journey be one. Àlàáfíà, may peace be unto us, and embarking on this journey, let us walk in the path, we with integrity, bravery, and an unwavering belief in the strengthening of our unity. May our dream and our nation find fortified grounds to flourish and to give us more adequate enhancement in all our struggle, and to give us the power to strengthen all the countries that are still working under the Yoruba nation, and all our brothers and our sisters to call their attention for them to know that we should come together and on the one table with the one love and the one spirit to get to our goal, and to give a big kudos to all our leaders when time comes as the leaders of the struggle in the future in our career. And once again, I give all of you that are present in today's summit a big kudos. I say you are highly welcome, and I pray that everybody will go back safely to their destination in the name of Jesus. Amen. And in the name of Allah. Amen. And in the name of our ancestors. Thank you so much, and God bless you all. Ọ̀kan ni wá, ọ̀kan náà ni wá, ọ̀kan náà ńlá sì jẹ́ ní gbogbo ọjọ́. Ẹ jẹ́ kí n fi àyè sílẹ̀ fún àwọn bàbá wa tá bá rẹ́nikẹ́ni tó bá ní ìbéèrè, torí mo mọ̀ pé àwọn èèyàn wa máa ní ìbéèrè lónìí láti bí tàbáyà bí ọ̀rọ̀ yànjú tàbí ní ta tún lè fi kún ta gbé dání yìí tí ìrẹ̀wẹ̀sì ọkàn tí ò fi ní bá tí gbogbo owó fi lè padà wá jẹ àǹfààní. Ẹ ṣé púpọ̀, jẹ́ kí n bẹ̀rẹ̀ látọ̀dọ̀ pásítọ̀ Ayọ̀délé. Ẹ ṣé púpọ̀. Mo kí gbogbo wa a kú dédé àsìkò yìí. Orúkọ mi, mo dúpẹ́ fún súná tẹ́ fún mi nísìnyí. Ẹ ṣeun, ó dá kí ẹ máa mú orúkọ ni. Ó yẹ kí n láyọ̀délé yẹn inú mi dùn nítorí pé tá bá bọ ìsìrè Ayọ̀délé ni ó yẹ kí n gbà lókè tẹ̀lé fún ọ lówó pé thank you for the súná. Prophet Káyọ̀dé Ọlárẹ̀wájú òun lorúkọ mi. Inú mi dùn láti darapọ̀ mọ́ wa, mi dẹ̀ kí prophet wa ológun lolúwa ẹ kú iṣẹ́ kó lè dá lágbára Ọlọ́run yóò kú dára fún yín. Ìgbòkèsódò yín kò ní wá sórí asán, gbogbo tẹ́ fi ń ṣe fún ẹ̀ pátápátá lẹ́ ò rí ìdí rẹ̀ lágbára ẹ̀ sì rere rẹ̀, gbogbo ẹ̀ náà àní sọ̀jọba ọ̀run lágbára Ọlọ́run. Sì kí bàbá wọn borí owó
ó ti pẹ́ tá a ti jọ máa ń tàkùtọ̀rọ̀ lórí social media first time tá a máa ríra wa lélẹ̀ dúpẹ́ pẹ̀lú bàbá mi náà bàbá West a máa tàkùtọ̀rọ̀ náà a dúpẹ́ tí mo mọ̀ wípé lágbára Ọlọ́run bá ṣe ra tá à ń yọ̀ mọ́ra wa yìí mo fi dá lójú wípé ìwé ẹ̀nẹ̀ tá a tún máa yọ̀ mọ́ra wa nínú Yorùbá nation ní lágbára Ọlọ́run tí ò sẹ́nìkan tí ó kù nínú wa inú mi dùn dẹ̀ dúpẹ́ lọ́wọ́ bàbá mi náà lágbára Ọlọ́run àní ṣe débi tí ẹ̀mí wa ó ti jábọ́ a ó ṣe débi tá a ti gba èrè ni lágbára Ọlọ́run ẹ̀yin tá a bá tún máa rántí ọjọ́ òní sínú ayọ̀ ni àti gbogbo plan wa náà tá à ń wá yóò wá sí ìmúṣẹ ni lọ́la àánú kọ́ inshallah o lágbára Ọlọ́run lọ́la àwọn bàbá wa ò tún tẹ̀lé ìdó inú mi dùn láti darapọ̀ mọ́ àyìnbá yìí nítorí pé tí n bá wo fábàk ilé tí ilé bá dẹrùn ni kò sẹ́ni tó máa wá síbí báyìí kò sí wọ́n dẹ̀ ní pé àjò lè dùndùn kó lè má relé ṣùgbọ́n ilé tí ò bá da àjò máa fà náà ní o so ká má bàa gbé ṣájò lẹ́ṣẹ̀ rí wa ta wà níbí báyìí tẹ́ bá wo bàbá yìí tá à ń sọ̀rọ̀ lọ síbi wọ́n ti lọ sí Qatar lọ síbi kíláàsì sọ pé Yorùbá nation ṣe ó gbúdọ̀ dúró náà ni pé kí ọkàn wa kó lè balẹ̀ bàbá wa sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ọ̀rọ̀ yẹn wú mi lórí wọ́n ní àwọn kan ti wà nílé tó jẹ́ pé wọ́n tún ṣe dáadáa jù wá lọ mi ní tọ̀yìn tí n bá wo àwọn kọ̀líìgì mi tajọ iṣẹ́ ìránṣẹ́ nílé tí n bá wọn bí wọ́n ti bá dé máa ń gbogbo fọlọ́run pé Olúwa ó ṣeun mo máa ń wo bí tèmi wà ń bọ ojú àtì mí díẹ̀ fún Ọlọ́run ó sì mọ̀ pé you are taking us to somewhere Ọlọ́run sì ń jẹ́ kójú kó tì wá lágbára Ọlọ́run bàbá yẹn sọ ó ní wọ́n ń gbádùn jù wá lọ wọ́n ṣe jù ọ̀rọ̀ tọ́ ni ṣùgbọ́n ọ̀ṣẹ́ rere tó ń ṣe yẹn àwọn ò ṣe jù bẹ́ẹ̀ lágbára Ọlọ́run nítorí ká lè ṣe eré làwọn náà ṣe wá síbí báyìí ẹ̀ṣẹ́ rí mi fẹ́ kó yọ wípé by we being in this land it's not by coincidence àti kọ́ ni bá a ṣe ìnáwó kálukú ẹ̀dá láyé ló ti wà lọ́wọ́ rẹ̀ kò lè yí padà ṣùgbọ́n kinní kan máa yí kádàrá padà sà tá a bá dé lò nílùú tá a bá mọ̀ ara wa kádàrá yí padà òun ló fà á tó jẹ́ wípé ibi tá a wà yìí àwọn tí ò mọ̀ ara wa ló ń kó ẹ̀rẹ̀ bá Yorùbá nílùú yìí nísìnyí àwọn tó jẹ́ agbófinró nílùú ìgàn wọn ti mọ Yorùbá wọ́n á ní you from Yorùbá stay here Igbo sell wọ́n sọ wọ́n á ní Yorùbá is a good people ṣùgbọ́n kí ló dà wá pọ̀ pálí green tá a gbé dání yẹn orí ibú ló dáfọ̀ tá a wá ń bì lórí kì í ṣàwá so pálí yẹn la fẹ́ mọ́ ẹ̀dẹ̀ jẹ́ gbogbo ọ̀nà tá a lè gbà ká má fẹ́ pálí mọ́ ni ká di orílẹ̀-èdè tiwa mú ṣùgbọ́n ó ṣe mí láàánú pé nísàlẹ̀ àwọn kankan ò tí ì mọ̀ wọn ò tí ì mọ̀ wípé ká kúrò wọn mọ̀ àmọ́ bí tó yẹ pé àwa tá a wà ní diaspora gan-an a mọ̀ ju àwọn tó wà nílò àwọn tó wà nílò ìyà ń jẹ láti tí ó ti tó ẹ ṣeun àti rí mọ̀ àwọn tó wà nílò ìyà ń jẹ bàbá wọn ò ní náà ok ẹ jẹ́ sọ́dọ̀ kan sí iye àsìkò tá a bá fi jà fún iye Yorùbá tó wéèsì o kò sí iye owó tá a bá ná ká dé iye Yorùbá tó wéèsì o ṣòye Bíbélì ní ìbẹ̀rẹ̀ kí ṣoníṣẹ́ àfẹ́ tó bá forí ti dópin ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká jọ forí ti dópin pẹ̀lú àdúrà ká sì máa ṣọmọlúwàbí ẹ jọ̀ọ́ tá a bá tún wá rí àwọn tí ò tí ì mọ̀ ẹ jẹ́ ká jẹ́ kó máa yẹ pé Yorùbá nation ó wà ní tá a lè ṣe nìyẹn ká lè jàjàbọ́ kí wọ́n lè mórí délé inú mi dẹ̀ dùn fún nǹkan tí bàbá Ọmọboriowo ẹni pé mi gbàgbọ́ orúkọ wọn àtijọ́ wà tipẹ́tipẹ́ àkọ́yíra wa ni bàbá Ọmọboriowo wọ́n sọ̀rọ̀ kan nísìnyí pé àǹfààní máa wà láti jẹ́ pé kí pálí green yìí ká sọ dànù ká lọ́jọ́ ná ká sọ dànù irú èmi sì pálí green yẹn ti ń bá inú máa ń bí mi ni nítorí pé ojú máa ń tì mí ni do you know sir tẹ́lẹ̀ àpá láwọn ìbò tó bá jọ ń sọ orí fún landlord mi kò mọ̀ pé Yorùbá kò mọ̀ kọ́ ọmọ Nàìjíríà ni mí Oòduà mi náà from Oòduà wọ́n ní Oòduà mi ní yes Oòduà country wọ́n ní yeah that is first years of Oòduà country mi ní good n tí wọ́n sọ fún ọ nìyẹn tẹ́lẹ̀ bá wá fà mí ní if we want to know everything money is part of Nigeria but now we are out wọ́n ní okay you out me out bẹ́ẹ̀ ni kọ́ni máa sọ fún ọ mi sọ fún ọ pé I'm from Nigeria Oòduà ni máa ń kílè àwọn ọmọ mi gan mọ̀ á ní Oòduà I'm Oòduà Republic I'm from Oòduà Republic tó ti máa sọ wípé tí máa sọ pé from Nigeria wọ́n fún mi nílé wọ́n ní fún mi nílé from Oòduà okay you come tá a bá sọ̀tàn wá ní bá a ṣe fún ọ lọ́wọ́ Oòduà which part of country bá ní from Nigeria before tó ti dé nìyẹn. wọ́n claim Nigeria mọ́ so nígbà tí gbogbo bá claim Nigeria mọ́ kí ló dé tí ò yẹ ká gbogbo àfọwọ́sowọ́pọ̀ ká make sure wípé adélẹ̀ lérí adẹ̀díbẹ̀ lágbọ́rọ̀ Ọlọ́run ẹ jọ̀ọ́ so ojú gbogbo ẹ lọ mo dúpẹ́ lọ́wọ́ yín bàbá Ọmọboriowo inú mi dùn gidi gan fún ìgbésẹ̀ tẹ́ gbé yìí mo dẹ̀ sọ pé thank you sir fún
my colleague Prophet Ológunlúwa inú mi dùn gan mi tí mò ń gbà tí mi jà fún ọ nígbà tẹ́nìkan fi máa tọrọ àbùkù mi ní gbẹ́nu ẹ̀ sọ̀hún táwọn máa tọrọ àbùkù lórí social media àjọ fà á ni bàbá tó ń purọ́ pé onítìrí onírọ́ tìrí ránṣẹ́ òun ṣe kiri mi ní fọwíẹ́ n tó sọ fún bàbá irọ́ nẹ̀ kò rí bẹ́ẹ̀ mi tó bá rí bẹ́ẹ̀ máa mọ̀ ṣé oyin ẹ̀ẹ́dẹ̀jọ́ ń tọrọ Ọlọ́run ṣe rí onítìrí abẹ́ni tiẹ̀ jọ ẹ pátì distraction woman yẹn jẹ́ ní ìrìnàjò tá a wà yìí ẹ má gbọ́ ẹni sí lẹ́nu ẹ̀ distraction pàápàá ló jẹ́ ẹ jọ ẹnikẹ́ni tó bá sì ń gbàgbọ́ kò tí mọ̀ kó tó fẹ́ ṣe ayé pé o sì ń bá fọ́jú rìn that woman has money to offer us mi sì ní àwọn kọ̀ọ̀kan ẹ̀ẹ́dẹ̀jọ́ ibi tí ìkànnì tá a bá wà ẹja try ká máa mú mọ́lẹ̀ wípé Sunday Igboho àti bàbá Bánjí àwọn tó gbòòtọ́ tá a lè tẹ̀lé nìyẹn mi lọ pé lágbọ́rọ̀ Ọlọ́run a ó débẹ̀ mo sọ ẹ́ mo dúró ná ẹ ṣeun. ẹ ṣé gan ni ẹ ṣé àdúpẹ́ prophet wa Olúwa Elédùmarè yóò máa sọ agbára dọ̀tun ẹ ṣé gan ni jẹ́ kí n dá padà sọ̀rọ̀ àwa west mọ̀ pé àwọn náà máa fẹ́ ní ìbéèrè kan tàbí nǹkan kan tí wọ́n fẹ́ sọ torí ọ̀pọ̀lọpọ̀ béèrè náà ni wọ́n ti bí mí léèrè tẹ́lẹ̀tẹ́lẹ̀ so àmọ́ níṣojú àbí ọ̀yá. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi ta'ala wa barakatuh. Hallelujah. Hallelujah. Praise the Lord. Hallelujah. Eriwo. Ibẹ̀ náà láti wá. Wallahi. Ibẹ̀ láti wá. Mo ń bá ọmọ mi kan sọ̀rọ̀ lénìí. Mo ní ìgbà kan ìwọ béèrè lọ́wọ́ dáàdì yín kò sí ìdílé tí ò jáde láti èmi ní Ọ̀yádolú adé kinní kan ọdẹ kinní kan èmi sì bá so mo wá sọ pé kóun náà wá wò láti ìgbà tí mo ní nígbà kan wà táwa sì gbọ̀n tá bá ń lọ sọ́nà oko wọ́n máa ń fi owó sí orí ẹ̀dás wọ́n máa pàlélé ọjà yẹn tẹ́ bá ti débẹ̀ ẹ mú ẹ fowó síbẹ̀ ni mo láwa ṣe èmi sì bá níwọ̀nba mo ní tí wá wo nígbà kan tí ọdẹ méjì bá wà wọn gbà ìyàwó ara wọn tí ọdẹ bá lọ sóko tó bá bá ẹran tí ìbọn pa ó máa pàlélé ni kò ní gbé mo ní ẹ wá wo ayé tá wà yín sìn mo ní tá bá wo àwọn tí ayé yìí tó ń ṣọ́yàn ọlẹ́ tó dá ọgbà ayé ìrú ẹbí orúkọ wọn Sọ̀díkì kí ní gbogbo wọn lè máa bá ń bẹ̀ mo ní so láti gbà tí àwọn generation yẹn ti lọ àwọn generation táwọn Muslim ti wá kó wá wọn ò gbọ́rọ̀ kò sí wàásù tán lè máa ṣe wọn ò gbọ́ so kí ló wá fà á àwọn president wa gan mo ní tó bá jẹ́ ìbọn náà máa fi ń búra ni gbogbo kíní ò ní sí ọ̀làjú ìṣelókàn àfẹ́ tiwa o mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba mo wá dúpẹ́ lọ́wọ́ bàbá wa Akíntóyè Ọlọ́run jẹ́ kẹ́mi bàbá ogun gbogbo ẹ̀yin tí Ọlọ́run fi ṣe olùdarí gbogbo wa Ọlọ́run ò ní yọ yín kò bí ìjìgá lágbára Ọlọ́run láti orí bàbá Akíntóyè dé orí ọ̀gá wa Chief Sunday Igboho ṣá gbogbo àwọn ọ̀gá wa àwọn bàbá wa nílẹ̀ Yorùbá ààrẹ Gani Adams bàbá wa ní Ọ̀ọ̀ni of Ifẹ̀ gbogbo wọn pátápátá Ọlọ́run á jẹ́ kí ọ̀rọ̀ yìí náà kó yé wọn ó ti yé àwa mọ̀ ẹ má jẹ́ ká tanra wa ó yé wa o ìyà ń jẹ Yorùbá o mo máa ń sọ̀rọ̀ ẹ mo ní tá a bá pín ká ní passport wa wọn ò lè mẹ́ni tó wúlò inú ilé ayé Nàìjíríà yẹn Ọlọ́run á dẹ̀ jẹ́ kó yé àwọn bàbá wa náà tó wà lókè Nàìjíríà ò lè balance tá a bá pín o tí ọmọ Yíbò àbí Fúlàní bá wà láàrin wa sìn kò lè gbédè mi pẹ̀lú yín kí la wá jọ ọmọ ìyá fún kò ní gbọ́n tabájọ ń sọ àwa ní àpọ́nlé lára ọmọ lọ́wọ́ ni wá à ń tẹríba fágbà àwọn tó kó wa pọ̀ ló dá gbogbo wa láìlẹ̀ ṣùgbọ́n mo mọ̀ pé lágbára Ọlọ́run àsìkò ti dé ìmọ́lẹ̀ ti dé àìmọye èèyàn tí Sunday ọ̀gá wa Ìgbòho tó jẹ́ kójú ẹ kó là so àwọn tó wà Nàìjíríà mo ṣe ń sọ ń jẹta pé ká ní a lè rí ẹni tó lè kó gbára Nàìjíríà wá sábrọd ni wọn bá ríran wọn ò ríran ni torí gbogbo tí Nàìjíríà máa ń ṣe wọn máa ń ṣe upside down báyìí ni upside down náà máa ń ṣe gbogbo wọn kọ́ wọn sí kí ló dé fa ni pé wọn ò ríran ẹ rí pé àwọn diaspora náà ló ń jà jù lórí mátà tó wà lẹ́yìn ṣe lọ́n tún mú àwa lọ́ta ṣùgbọ́n mo mọ̀ pé lágbára Ọlọ́run tó bá pẹ́ náà ta ti ń kàn á ṣì
generation yìí ti dìde dúró náà already ó ti dìde dúró. Bàbá àwọn kálàfíà lẹ́wà sà kájí dára máa jẹ́ yín o. Gbogbo àwọn ọmọ yín ní orílẹ̀-èdè United Arab Emirates àwọn youth pátápátá wọ́n gbọ́ yín sí wọ́n fẹ́ bá yín sọ̀rọ̀ ẹ̀sìn àsìfẹ́kẹ́ bá gbogbo àwọn youth tó wà ní orílẹ̀-èdè Arabic Emirates afẹ́kẹ́ kí wọ́n kẹ́sì bá wọn sọ̀rọ̀ bàbá wọ́n gbọ́ yín sí sà spíkà ló wà. Ẹ fi máa kìí sí i. Ó bàbá wa. Ó sà. Apọ̀ Ọmọboriwo ló ń bá ń sọ̀rọ̀ lọ́wọ́ sí o. Bàbá apọ̀ gan o. At least apọ̀ gan sà. Is this working? Yeah. Nàìjíríà ló lé gbogbo àwọn èèyàn wa jáde ẹ̀pọ̀lẹ́ o. You will all prosper where you are and you will raise some children there who will also prosper. Amen. Ojoojúmọ́ ni mo ń gbàdúrà fún gbogbo orílẹ̀ wa abroad o. Àmín. Ẹ ṣé gan ni sà. Ẹ̀mí yín náà gùn fún wa lágbára Ọlọ́run ẹ pẹ́ fún wa. Àmín mo dúpẹ́ o. Ẹ ṣé gan ni bàbá. Okay, mo ní kí n kí yín náà ni. Ẹ ṣé o sà, Ọlọ́run bá wa lóra ẹ̀mí o. Bàbá o, bàbá o, bàbá o. Olúwa dá bàbá sí fún wa. Bàbá o, bàbá o, bàbá o. Olúwa dá bàbá sí fún wa. Bàbá o, bàbá o, bàbá o. Olúwa dá bàbá sí fún wa. Bàbá o, bàbá o, bàbá o. Olúwa dá bàbá sí fún wa. Ẹ ṣé gan ni bàbá, ẹ̀mí yá gùn, ẹ pẹ́ fún wa. Thank you so much, sir. May you... I would like to have the name and telephone number of one or two of your leaders. Kí n bá lè máa pè yín lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ó dá sà. Ó dá sà bàbá. Àgbà sẹ́ndẹ̀ sí. Ẹ ṣé gan ni sir. Thank you so much, sir. Yes, sir. Amen, sir. Amen, sir. Thank you, sir. Gbogbo ẹ̀yin tẹ́ lọ́mọ kéékèèké síbẹ̀ ni mo kí wọn àwọn ọ̀rẹ́ mi jù ní wọn yẹn. Yes, sir. Thank you, sir. Thank you so much, Baba. Yes, sir. Sir. All right. Yes, sir. Ó dàbọ̀. So they continue right? Question, yes, sir. Okay. So gẹ́gẹ́ bí mo ṣe ń bá ọ̀rọ̀ mi lọ kí dáàdi wa tó pè wọlé Ọlọ́run á jẹ́ kẹ́mi bàbá ogun ní agbára Ọlọ́run tí Yorùbá nation bá máa dúró a ní gbé flower lọ sórí bàbá Àmín. ní agbára Ọlọ́run ogun tó dẹ̀ ti ṣẹ́ lórí ọ̀gá wa Sunday Igboho Òòṣà kò ní rórú ẹ̀ mọ́ lágbára Ọlọ́run kò ní rórú ẹ̀ mọ́ ikú tó yá kò ní pa Sunday Igboho Òòṣà ní agbára Ọlọ́run gbogbo àwọn ọ̀tá Sunday tó ti ṣubú wọn ò ní gbérí mọ́ lágbára Ọlọ́run a dúpẹ́ fọ́lọ́run ní báyìí èmi náà dúró báyìí Ọlọ́run á dúró tì wá ara àdúgbà so káà náà máa sọ fún àwọn èèyàn káà náà máa sọ fún ẹlòmíì kò yé kò ń ṣèjà ẹ má jẹ́ ká bá wọn jà ẹ jẹ́ ká fa point nígbà tí mo mú ọmọ ẹ sọ́wọ́lé ni tí mo yọ point méjì kan fún ó ní òótọ́ dẹ̀ lẹ sọ ẹ má jẹ́ ká sọ de pé à ń bára wa jà kò yé wọn ni àwa táwa ń béèrè ìran jù wọn lọ a máa fi àwọn nǹkan kan tí ò yé wọn for example látọdún tí mo délùú yìí wọn ò múná lọ rí àfi tí ìbá sanwó náà máa yọ náà mi nìkan wọn ò múná lọ rí ẹ̀yin náà ìwúrọ̀ ẹ̀ ṣe báwọn kan ló control rẹ̀. ẹ̀yin bàbá mi àti ẹ̀yin ìyá mi mo fi àkókò yìí sọ fún wa wípé gẹ́gẹ́ bí gbogbo wa ti mọ̀ wípé lóòótọ́ ilẹ̀ káàrọ̀ òjíire gbogbo wa ti wá orílẹ̀-èdè tí a sì ń pè ní orílẹ̀-èdè Nàìjíríà kì í ṣe orílẹ̀-èdè títí wa wọ́n kó wa pọ̀ ni ìgbéyàwó tí ó bá dẹ̀ wà tí ò bá ń sí àlàáfíà ń bẹ
ní abẹ́ òfin oore ọ̀fẹ́ wà fóníkálukú láti lọ lọ́tọ̀ọ̀tọ̀. Orílẹ̀-èdè tá a wà kì í ṣe a ò sí ní ọ̀kan, we are not one. Torí pé number one, èdè wa ò papọ̀, àṣà wa ò papọ̀, ìṣe wa ò papọ̀, kódà ìmọ̀ wa ò papọ̀, ẹ̀sìn wa ò tún papọ̀ bákan náà. A sì rí mọ̀ wípé àwọn èèyàn wọ̀nyí wọ́n wo ọ̀nà tán lè fi bírèkì wa, wọ́n gbé ẹ̀sìn wọ́n gbé tọ̀ wá wá. Nípa ẹ̀sìn abẹ̀sìn ríra wa gẹ́gẹ́ bí ọ̀tá ara wa. Ẹni tó jẹ́ mùsùlùmí ọmọ ìyá méjì wọ́n bẹ̀ sí bára wọn jà pé ìgbàgbọ́ lèmi mùsùlùmí nìwọ, wọ́n bẹ̀ sí ṣe kíni, wọ́n bẹ̀ sí bírèkì wa. Ṣùgbọ́n nísinsìnyí a ti wá rí mọ̀ wípé àkókò ti tó láti padà sí orí ìrun wa. Mo tútù sọ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run, ọdún ìlú máa pé at least is over 28 years tí mo ti wà lẹ́nu iṣẹ́ ìránṣẹ́. I've been served and I've been called as a prophet and an evangelist that be ordained. This is 28 years. Bíbélì sọ pé yóò mọ òtítọ́, òtítọ́ yóò sọ yín di òmìnira. I know the truth and I know the fact. But there's a difference between religion and our culture. There's difference, kò papọ̀. Nígbà tí mo lọ sí Nàìjíríà ní last month tí mo lọ sọ́dọ̀ àfà, mo lọ sọ́dọ̀ chief imam ní Ìlọrin. I visited them. Mo lọ sí ọ̀dọ̀ bàbá wa Ifáyẹmí Ẹlẹ́bù ìbọn ní Òṣogbo. Ohun tí bàbá máa kọ́ sọ ni pé prophet ó dẹ̀ dọ̀bálẹ̀ níwájú mi. Kí ló dé? Ó dẹ̀ lè wá mi wá. Mo ní kí ló dé bàbá? Ó níbẹ̀ tí olómi máa sọ pé ilé babaláwo wọn lè lọ́bẹ̀, ilé onífá wọn lè. Mo ní bàbá, ọ̀tọ̀ ní ẹ̀sìn, ọ̀tọ̀ sì ní àṣà wa. Àṣà tiwa àti ẹ̀sìn kò papọ̀. Ẹ̀sìn náà fi gba ilẹ̀ náà fi gbà lọ́wọ́ wa. Kò ní kan ṣe papọ̀ pẹ̀lú wa. So by so doing, a ní láti padà sórí ìrun wa. A ní láti padà síbi tá a ti wá. Gẹ́gẹ́ bí èmi mo sọ mo ṣì ń tún sọ, tó yẹ kó possible fún mi ni àti church àti mọ́ṣáláṣí kan close it down. Ká padà síbi tá a ti wá. Ká padà sórí ìrun wa. Now, ṣẹ́rí, the fact remain pé àwọn orílẹ̀-èdè tó kù wọn ò gbé culture tí wọn ò gbé sọnù. Ní àwọn countries tó kù wọn ò gbé culture tí wọn ò gbé sọnù. Mo gbé ní China dáadáa. Kò síbi tẹ́ máa dé ní China tẹ́ẹ̀tì ní ibi tó ti ń bọ òrìṣà wọn. Ṣùgbọ́n China is number one in the whole world in technology today. They are number one. Now, àwọn Portugal, èdè wọn, gbogbo àwọn country tí wọn ò kì í sọ èdè òyìnbó, gbogbo wọn ló sọ èdè wọn. They respect their language and their culture. There is difference between that and their religion. Èmi ni mo bẹ̀rẹ̀ church in Singapore in year 2000. I'm the first person that started the Pentecostal church in Singapore in year 2000. All the churches there is Orthodox. I started the Pentecostal church there in year 2000. Nígbà tí mo lọ school bẹ́ẹ̀. Now, àwọn people ìtàgò kan bá ti lù, wọ́n máa lu aago wọn, everybody máa tẹríba níbi tí wọ́n bá ti wà fún òrìṣà ìlú wọn. Everybody must bow down. Ṣùgbọ́n sàmì pé ó ti yàtọ̀ ń sìn. Now, what we are saying ni wípé ọ̀tọ̀ ní ẹ̀sìn, ọ̀tọ̀ ní àṣà, kò papọ̀. So, àkókò ti wá tó nísìnyí láti padà sí ibi tá a ti wá, which is our culture. Ẹ̀dẹ̀ rí mẹ́ pé èdè yìí òun ni even though nígbà tí àwọn Israeli tó ń kọ́ ilé ìṣọ́ lọ sí Bábílónì, Ọlọ́run kiri, Ọlọ́run ẹ máa ti ń wá síbi tẹ́tí ẹ ti fẹ́ máa kọjá yìí ń bẹ̀, Ọlọ́run dá wọn dédé rú. Ẹ̀dẹ̀ mẹ́ pé èdè yìí sìn òun ló jẹ́ nǹkan tó jẹ́ agbára ní ọ̀dọ̀ wa tí a ò sọ mọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àmì ò gbọ́ èdè Yorùbá mọ́ tá ò lè sọ. Wọ́n gba èdè lọ́wọ́ wa látàrí ṣẹ́rí màá kàn sáré cut yín láàrin yẹn ni because knowledge láyé yìí or information power ni. Ṣẹ́rí Lọ́mọ Macaulay kọ ìwé kan ní February 2nd, 1835. Ó kọ ìwé yẹn sí British Parliament. Ó ní I've travelled across the length and breadth of Africa. I read it. Ó ní I've never seen a beggar. Beggar. Yes. I've never seen a beggar. Only I've never seen a thief for such weight. Only for such caliber of people. So only I don't think that we will be able to conquer this nation. Only but unless we break their very backbone. Then what are the backbone Lord Macaulay mentioned in his write-up? He said, unless we change their educational system, only unless we change their culture educational system, their culture, then if Africa believe that all that is foreign
and English are greater and better than their own, they will lose their self-esteem. Yes, thank you, sir. And exactly what happened today. What happened today? We believe that all that is coming from foreign, it is greater and better than what we have in our land. In our land. Even an example is here right now. In our forefathers, we do use lantern, half abai, half a pussy, half tonosi, half the. They say no, that electricity. That's what we want. What is this, sir? Electricity. No, what is lantern. 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 Now, yeah, I will now back to my point. When I was in Qatar last week, I was in restaurants called Jeumbe, Italian restaurants. Nígbà tá fẹ́ wọlé, àwọn nǹkan tí wọ́n gbé sí ojú ọ̀nà confirm ni o tested okay. Kì í ṣe fake one. Wọ́n sọ fún àwọn tá jọ lọ mo ní ká ní Nàìjíríà ń sìn àbí nílẹ̀ Yorùbá lẹ ti fẹ́ wọ ibi tó ti ń ta oúnjẹ. Tẹ́tí irú eléyìí kí lẹ máa sọ? Wọ́n bá bú sẹ́rìn. Mo ní ẹ máa sọ pé oògùn ni. Kí wá lé léyìí sì tẹ́ wá wò yìí. Now, kò sí ilé gbogbo àwọn Chinese restaurants, kò sí Chinese, even in Chinese company, tẹ́ máa dé tán ẹ̀ ní rí ní entrance wọn bá tẹ́ ẹ̀ ní báńkì kan bẹ̀. Ẹ̀dẹ̀ ń wọ bẹ̀, ẹ̀dẹ̀ ń ṣiṣẹ́ bẹ̀. And even though you are a pastor, even though you are a prophet, even though you are alaja, even though you are alaji, ẹ máa wọ ibẹ̀ yẹn, ẹ máa ṣiṣẹ́ bẹ̀, ẹ̀dẹ̀ máa jẹun bẹ̀. Now, I will now back to my point. I will now back to my point. Now, nígbà tí ẹ ń sọ̀rọ̀, nígbà tí à ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan, ẹ ń sọ̀rọ̀ wípé ní orílẹ̀-èdè yìí, àbí bẹ́ẹ̀ kọ́ pé ẹ ò lè sọ pé ọmọ Nàìjíríà nìyí torí ilé. Kì í ṣe ìlú ló ṣe bẹ̀rẹ̀ o, ó pẹ́ tó ti bẹ̀rẹ̀. When I was in Qatar 10 years ago, 10.5 years, now going to 11 years now, nígbà tí mo wà ní Qatar, tá bá fẹ́ gba ilé, I'm talking of year 2010. Ní Qatar, tá bá fẹ́ gba ilé, tẹ́ bá sọ pé ọmọ Nàìjíríà nìyí, wọn ò ní fún yín. When I was in China in 2008, tẹ́ bá sọ pé ọmọ Nàìjíríà 2008, Nàìjíríà ò tí wọ́ sí tẹ́lẹ̀ yìí. I live in Guangzhou ní China àti Chongqing. Tẹ́ bá sọ pé ọmọ Nàìjíríà nìyí, wọn ò ní fún yín ní apartment. Kì í ṣe ní ló ṣe ti bẹ̀rẹ̀. Nígbà tí mo wà ní Singapore ní year 2000, tẹ́ bá sọ pé ọmọ Nàìjíríà nìyí, they will not allow you to live there. And then Nigerian passport was visa free to Singapore. That was the year 2000. Nígbà my first trip to Singapore, that was a January 5 year 2000. Nígbà yẹn passport Nigeria was visa free síbẹ̀ ni. Now let's back to our passport, to Nigerian passport, because I'm no more part of them. I'm American. Èmi ṣe ọmọ Nigeria. I'm a Yoruba by citizen and American citizen. Nígbà tí mo travel sí Nigeria ní last year, something happened and I was wet. Nígbà tí mo lọ sí Nigeria, tí mo lọ sí Cotonou ní last year September. Nígbà tí mo dé Belgium, Nigeria, then I was using American green card then. Pẹ̀lú Nigerian passport. Nígbà tí I dé Belgium, I traveled by the Brussels airline. Nígbà tí I dé Belgium, gbogbo àwọn Africa tó gbé green of akínpé ní green passport to offence document. Tí àgbédání wọ́n separate wá sẹ́gbẹ́ kan. I was in transit for good 7 hours. No any attention given to us. Kò sí attention kankan, kò sí nǹkan tó wọ́n fà wá. Kò sí nǹkan tó wọ́n fà wá. Nothing was offered to any one of us. That was last year September. Àwọn tó ń gbé àwọn pálí mi lọ́wọ́, wọ́n fún wọn ní another different attention, another treatment. Ìgbà tí mo wá lọ ní year yìí ní last month tí mo ń lọ, mo wá gbé tí mo gbé olóòótọ́ dání. Nígbà tí mo máa fi dé the same place, wọ́n kó àsọ́tọ̀. You from this, American this one, wọ́n kó àṣẹgbẹ́ kan. Ọ̀tọ̀ ni exit, ọ̀tọ̀ ni transit wa máa gbà. Nígbà bí táwọn wọ̀nyí gbé dání. Níbi tá a dé, wọ́n tọ́jú wa, wọ́n fún wa ní breakfast, wọ́n tún fún wa ní bẹ́ẹ̀dì tá tún lè fi relax for that 6 hours transit. Mo wá jókòó, mo wá wò pé irú ayé ò la wá. A ò ṣe ayé wá, a ò dẹ̀ ṣe ìlú jà ṣùgbọ́n lórí la ṣì ní. Ẹ wá wo orílẹ̀-èdè nísìnyí sà àti ìyá wa. Ṣèbí orílẹ̀-èdè United Arab Emirates la wà yìí. Iná wà, títì wà, oúnjẹ wà, education wà, fúnṣọ wà. Ṣé rí ìlú tó bá tọ̀ tó bá ti sí fúnṣọ,
there is not a country anymore. Nigeria doesn't have any food shortage of anything anymore. Mo máa kàánú àánú àwọn youth wa máa ṣe mí nígbà tá a bá rí àwọn youth wa. There a lot when I was in nígbà tí mo travel lọ́lẹ̀ mo lọ sí Ìbàdàn. The man ọ̀kadà tó gbé mi ò páàkì mọ́tò mi ò lè rìn mi ò lè Ládùpọ̀n area ní ọ̀nà Ìwó mo páàkì mọ́tò ni yes mo páàkì mọ́tò ọ̀kadà tó tún gbé mi mo tún bẹ Ọlọ́run pé kó má la orí mi mọ́nú omi ó dé sí adébì kan ó ní ẹ̀sà yìí máa bọ́lẹ̀ ni mo bọ́lẹ̀ mo fẹsẹ̀ kírọ́ọ̀sì ni tọ́kadà tó ṣe lọ gba àná dáṣà tó ṣe wà gbé mi. So ṣe ní àkókò tá a wà yìí kò sí education ní Nàìjíríà kò sí òfù kò sí school kò sí iṣẹ́ kò sí gùn kankan now ṣé wàá mọ̀ tó wà fọ́nẹ́sìn tó wà bẹ́ẹ̀ jù ni pé àwọn èèyàn wa tó wà tábà torí tí wọ́n ṣe gbó kíní wọ̀nyí they don't understand it. Yoruba nation is no going back. Gbogbo akitiyan bàbá wa Professor Banji Akitoye kò ní bọ́ sí asán kò dẹ̀ ní já sí òfo. Bàbá wa Sunday Igboho Òòṣà owó baba dami gbogbo wàhálà wọn kò ní já sí asán. Gbogbo àwọn aṣíwájú ọpọ́pọ́tà nílẹ̀ Yorùbá tí wọ́n jáde tó ń ṣiṣẹ́ ìtọ́sí àti òrun akitiyan ò ní já sí asán. Lágbára Ọlọ́run pẹ̀lú àṣẹ Èdùmàrè. Bàbá wa Omoboriowo náà ní orílẹ̀-èdè United Arabic Emirates gbogbo akitiyan náà kò ní já sí asán. Thank you so much everybody. Mo wà ní ẹ̀yìn kámẹ́rà ń tèmi o ẹ̀yìn kámẹ́rà lè ní wá o. Adúpẹ́ fún Ọlọ́run ọba Ságbéjẹ́ omi ọba tó tẹ́lẹ̀ bí ẹni tẹ́ni ọba tó gbáradá ta fi ń pè ní alára àti gbáradá lọ́wọ́ alára Ọlọ́run ọba tí fi ẹ̀dá dára tó bá wù nígbà tó bá wù lásìkò tó bá wù àti ìgbà àti àkókò tó bá wù kódà bá kò fi wá dára tí tó dáa. Adúpẹ́ fún gbogbo ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ wa lónìí torí pé wọ́n sọ wípé agbe lónílé arú àdùkò lónílé oṣù rékèlékè báyìí lónílé òfun Ìwó báyìí ní dẹrẹ́ Ìbàdàn báyìí ní Láwòdì Ìbárèbá Ọ̀nàmídé àti Òròbá báyìí ni wọ́n ní gún wọn ní ẹjẹ́ kẹfìlẹ̀ kó máa gbé àti olóògbé náà yàgbà kó fi ṣe òkété tí fọlọ́kì ti ṣe yẹ̀wò omi báyìí òun náà nílé ẹja àbàtà nílé ẹ̀gún akígbà kàtà lọ́wọ́ akitì kò sẹ́ni tí balẹ̀ ọmọ lọ́wọ́ ọmọ Ọlọ́run Elédùmarè ọba tó dẹni kankan wa yóò ṣàánú fún wa yóò ràn wá lọ́wọ́ azàpẹ́lẹ̀ tá a ṣe lónìí Olódùmarè yóò bá wa fi àdúrà àti àṣẹ sí yóò sì bá wa mú lọlé àṣẹ ní agbára Ọlọ́run àárí èrè tó pọ̀ ńbẹ àmín tá a gbọ́dọ̀ ṣe náà ni pé ká ṣera wa lọ́kàn àti ra wa báyìí alẹ́yìn ìpàdé yìí kí tún ní tó kàn tá a fi ní yàrá wa tá a fi máa pera wa lóòrèkóòrè tá a fi wára wa tá a fi sọra wa di ẹbí torí pé n tó bá bá ojú ó ti bá ẹmu ohun tó bá ti bá jìyà kàǹpó ti bá pásítọ̀ ohun tó bá ti bá èmi kàǹpó ti bá àjìyà tá a fi máa fọwọ́ ara wa tí ìfẹ́ tí ó wà láàrin wa tí àwa mẹ́wàá ìyàwó márùn-ún ìta bá sọra wa pọ̀ wàhálà láti máa fa èèyàn mọ́ra pé wá a ní mítì tá a máa ṣe bọ̀ pé lágbára Ọlọ́run bóyá ìpàdé mi tá a bá ṣe ó lè jọ́dọ̀ yín lágbè wá ẹ pé níbi tá a máa wá gbé yín torí pé tá a bá ń ṣe báyìí yóò lè jẹ́ ká máa mọ ibi tí ìṣòro tó ti ń ta wá lẹ́sẹ̀ dẹ́n a lè mọ mọ̀nà táwa náà ó lè mọ gbà ràn wá lọ́wọ́ a lè ràn wá lọ́wọ́ gan níbi tá a ti wà ń bì tó yẹ pé yóò sì mọ dín bùkátà tá a máa gbọ́nlé yóò sì mọ dínkù nítorí pé ààrẹ ara wa ṣùgbà ààrẹ wa ràn wá lọ́wọ́ la fi rò pé kíní yìí èèyàn kan ló jọ ń ṣe Yorùbá wọn ní òjò ń pọ̀ ọdún rò pé òjò nìkan ló ń pa kan pé gbogbo abọ́yadé pátápátá òun náà ni èjì òjò òun náà ni ó ń pa ṣùgbọ́n tí a bá péjọpọ̀ tá a bá jọ ṣe orí tá a bá jọ fọwọ́sowọ́pọ̀ inú aláàárẹ̀ tàbí inú ẹni tí ò bá dún àmọ́ pé òun léèyàn òun sì lẹ́lẹ́yìn kódà bí òun ní kankan tó bá ń wu àwọn èèyàn lẹ́yìn ẹ̀ ọkàn á sì mọ́ balẹ̀ so ìyẹn mo fẹ́ kẹ́ jẹ́ ká mójútó pípé lẹ́yìn ìpàdé yìí ǹjẹ́ á tẹ̀síwájú láti máa wára wa ǹjẹ́ á tẹ̀síwájú láti wà ní ìṣọ̀kan ǹjẹ́ á tẹ̀síwájú láti ní group kan papọ̀ jọ pé bóyá jọ Sunday láfi sí ni bóyá ẹ̀kan lọ́sẹ̀ ẹ̀kan lóṣù ni pé ẹja kan tiẹ̀ lọ kí pásítọ̀ ńlẹ̀ pásítọ̀ náà Ọmọboriowo ẹja lọ kí ajá ní ibi tán bá wà ń dùn bẹ́ẹ̀ káwọ́ ibi tán wà látara bẹ́ẹ̀ ọkàn wa ó lè máa fà á lè mọ tá a máa ṣe àwọn Indian tí wọ́n ń ṣe ọ̀pọ̀lọpọ̀ Indian mi ní oníwèé ńlú yìí ṣùgbọ́n torí pé ó wà ní ẹgbẹ́ Indian Association ẹ sì rò pé bóyá ó ní ọlá ṣé Ọlọ́run sínú wọn lọ́wọ́ lágbára Ọlọ́run ẹ jẹ́ kí pásítọ̀ kí wọ́n fún wa ní àdúrà ìparí. àmọ́ ẹ̀ lójú ẹ̀ pẹ̀lú sọ́ọ̀sì tá a bá ṣàdúrà parí lọ báyìí sí àmì rí èsì rárá ẹni kò la ṣe lè máa ṣe láti máa pàdé ẹgbẹ́ tí n bá mú ìdá pé ẹ ó kú wásàbù. a ní ọ̀rẹ́ dé. tá a bá ní wásàbù pẹ̀sìpẹ̀ irú èmi sì lè sí ń bẹ̀. bẹ́ẹ̀ ni máa wọ́n sí ń bẹ̀ bẹ́ẹ̀ ni. ẹ jẹ́ ẹ àdúrà síbẹ̀. ok a lè máa pass information. bẹ́ẹ̀ ni. à ń bọ̀ ní sáìdì báyìí fún mítìnì àtọ́wà ń bẹ̀rẹ̀ ẹ̀yà o mítìnì bọ̀ o torí pé ọ̀nà jì àtàwọn tó wà níbi iṣẹ́ bẹ́ẹ̀ ni pé ilẹ̀ Dubai níbà ẹ jẹ́ fi dáìtẹ̀ sí prophet mi
ìbẹ́ ò dàbí tẹ́ wà bàbá o. ẹ ṣe gan ni sà. 24 hours láwọn àbúgbà o tó bá ti mọ̀ wípé Nigerian ni yín 24 hours máa iṣẹ́ tó bá tó wá rí pé bóyá ni wọ́n mọ̀ wípé níwèé everything tó bá yẹ ṣe oṣù 5 owó oṣù kan náà máa fún yín o. tẹ bá lè ti sọ̀rọ̀ ju everything wọ́n á sẹ̀tì ọ̀ ẹ̀kọ́ jáde báyìí sí àjàgbé pẹ̀lú láti ìgbà tó ti pẹ́ àdìpọ̀jọ́ náà fún Ọlọ́run àdúgbò wípé gbogbo àtàwà nígbà yìí náà ẹ̀mí wa ò bá a adúpẹ́pẹ́ ẹ̀mí wa ò sọnù adéwà pé ìlú yìí náwó bó ṣe ṣe tó ń fìyà jẹ àwọn aláwọ̀ dúdú adéwà pé ṣe báwa náà rí dá wa sí ìlú bá gbọ́ pé wa Ọlọ́run wa gba ẹ̀mí wa adúpẹ́ fún ìránṣẹ́ rẹ láti lè lúwẹ̀ sí tó mú wá síbí láti wá fi la ojú àwọn èèyàn náà ní adúpẹ́ kò mú dé ìbà láyọ̀ ìwọ náà wá tún mú padà láyọ̀ nígbà tó padà Ọlọ́run yanu gbogbo ohun tó kù fún tí ayọ̀ rẹ̀ ó fi dé òun lẹ́bàá mi fi fún gbogbo àtàwà nígbà yìí náà Ọlọ́run àrà ni ọ́ o máa ń gbọ́nà àṣìṣe ìyanu àgbà ọmọ Ọlọ́run ìyanu ọ̀nà àṣìṣe ìyanu kí ọ̀nà wa kó là nílùú àgbé ọmọ Ọlọ́run ìyanu. Àmín àmín. ẹ̀yin ẹgbọ́n tí Yorùbá tẹ̀ ló ń sọ fáwọn Fúlàní. ẹ ṣe gan ni. láìpẹ́ láì jìnnà Ọlọ́run á mú yín nìyó. Yorùbá nation onírẹ̀lẹ̀ àwọn ọmọ Yorùbá ń bẹ o. Igbó